ó náà fi mí sórí kò sí nǹkan ọmọ nǹkan tó ń fi mí lákàlàkà wá ọmọ nǹkan tó ń fi mí lákàlàkà California àti Ọlájírè Cottage ló ń fi mí lákàlàkà àti project mi l'Abuja. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ti jẹ́ kó di mímọ̀ fún gbogbo wa wípé ó ní òun ò bẹ̀rù petition yálà bóyá òun bẹ̀rù ẹnikẹ́ni. Ó ní ẹnikẹ́ni tó bá kọ petition sí òun tí ó bá lọ fún wọn ní àgọ́ ọlọ́pàá ó ní wọ́n máa invite òun á dẹ̀ yọjú. Òun ò bẹ̀rù petition ò bẹ̀rù ẹnìkankan. ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Lizzy sọ. owó lẹ́ ń fi mí lákàlàkà kò ń ṣẹ̀yìn wèrè ẹ̀yìn kẹ̀ sórí tẹ bá competition wọ́n máa invite mi tó bá invite mi èmi ò dẹ̀ ń dúró dọjọ́ invitation kí n tó lọ kò yẹ máa ń lọ máa kó evidence sílẹ̀ wọ́n á dẹ̀ invite yín wá rí pé ẹnu nìkan lẹ̀ ní lórí social media a rí petition yín dà petition yín dà ẹ̀yin ẹ post pé petition tẹ fi gbé Lizzy lọ sọ́dọ̀ ọlọ́pàá rẹ̀ tán fi invite tán fi ti Lizzy mọ́lẹ̀ ẹ post yẹ ẹ̀yin ẹ post yẹ ẹ post yẹ sórí ìtò ń sọ yìí ẹ ń jẹ́ kó yí ọmọ Nàìjíríà pé Ìyábọ̀ Òjó ló competition Àṣàbí Ọlọ́ṣẹ́. Ìyábọ̀ Òjó ló máa ń competition secretly òun làṣírí yín tẹ̀ ń tú because ọjọ́ tó ń gbé Àṣàbí Ọlọ́ṣẹ́ lọ́jọ́ tẹ̀ ń sọ pé ọ̀tá Lizzy àbí mo kúrò ní ẹ̀yìn ni ẹ lọ calculate ẹ̀ náà. Ìwọ tó jẹ́ pé ìdí ń yọ lójú ẹ̀ ìwọ tó légbòlógbò ìwọ tó ń dó gbogbo ọkọlọkọ ọjọ́ yẹn ni wọ́n gbé Àṣàbí Ọlọ́ṣẹ́. You don't understand kẹ́ ẹ lè bá mọ̀ pa àwọn competition náà ń tú àṣẹ ẹ lọ calculate date yẹn. Kádíjà dẹ́ǹsì díẹ̀ ṣá ṣẹnu bí igbá wàrà ebe ẹ̀rọ lórí burúkú ẹ̀rẹ́ ẹnu ẹ̀ bí ìnapín onítọ̀ ni ẹnu ẹ̀ bí ìnapín ìgbẹ́ ẹ lọ wọ àwọn náà ṣiṣẹ́ Ìyábọ̀ ẹ sábọ̀dọ̀ àwọn náà ṣiṣẹ́ Àṣàbí Ọlọ́ṣẹ́ yẹn. That your style hurt them. Mo tún máa jù mí èmi mo máa jù mí lẹ́yìn tí n bá ṣe show èmi back to back ni máa fi ṣe mo máa ju style mi èmi máa fi wọ́n polówó ọjà lọ èmi máa fi wọ́n mo ń ṣe analysis kan lọ lẹ́ẹ̀kan pé hours tó yẹ kí n fi ṣiṣẹ́ ká fi rest hours yẹn la fi ń tú àṣírí wọn láti lè fi fọ́ra wa mú orí wọn dẹ̀ jáwó èyí tó ṣe ṣó fún mi lánàá fún mi rí mọ́lẹ̀ ni ẹ lọ wo date tí wọ́n sọ wípé Lizzy náà gbé ẹ lọ wo date tí ẹ mọ̀ pé àwọn èèyàn ń sọ níjọ́ yẹn wọ́n tún jáde wọ́n tún ní pé Lizzy gbé èèyàn kan ibẹ̀ lẹ́gbọ̀n àwọn náà ṣiṣẹ́ Àṣàbí Ọlọ́ṣẹ́ ni ẹ̀yin ò kí ń connect dot ọjọ́ tó ń gbé Àṣàbí kò sẹ́ni tó mọ̀ reason t'Àṣàbí ṣe jáde Àṣàbí mọ̀ òtítọ́ Àṣàbí mọ̀ pé òun ni wọ́n mock l'Àṣàbí ṣe jáde l'Àṣàbí ṣe sọ̀rọ̀ yẹn àdìjá àṣírí lẹ gbọ́ lẹ́nu nìyẹn Àṣàbí mọ̀ pé àwọn náà ṣiṣẹ́ yẹn Àṣàbí mọ̀ pé òun ni wọ́n mock pé wọ́n ti gbọ́ta Lizzy wọ́n gbọ́ta Lizzy dẹ̀ ṣe show mọ́jú Lizzy dẹ̀ ṣiṣẹ́ show lọ́jọ́ yẹn ẹ sábọ̀dù mọ̀ ń pa ẹ̀ Ìyábọ̀ mọ̀ ń pa ẹ̀ gbogbo wọn yìí mọ̀ pa àwọn náà ṣiṣẹ́ Àṣàbí yẹn wọ́n ṣe é fún òkú Fáráò òun làwọn olórí burúkú yẹn fi ń dárúkọ Fáráò ẹ kì í connected ẹ lọ wo déètì yẹn ní nǹkan bẹ́sàn kankan mo kàn ń wò yìí àwọn náà ṣiṣẹ́ Àṣàbí àwọn Ìyábọ̀ ló ṣiṣẹ́ Àṣàbí iṣẹ́ tó fi ń jẹun nìyẹn àwọn náà ṣiṣẹ́ Àṣàbí lójú wọn Àṣàbí ò jẹ́ kán tà mọ́ ta ló múṣẹ́ Lizzy fún Esabod ẹ ti gbàgbé ni pé Ìyábọ̀ Òjó àtòkù Fáráò ló múṣẹ́ Lizzy fẹ́ Esabod ẹ ti gbàgbé ẹ lọ gbogbo àwọn tó ń ta cream tẹ́sàbọ̀dù ṣèkà fún ta ló gbéṣẹ́ wọn lọ kò kí ń ṣòkú Fáráò àti Ìyábọ̀ Òjó so tí mi ò bá sọ́ọ̀sì yẹn mọ̀ Àṣàbí Ọlọ́ṣẹ́ ló fi ń ṣe ẹ̀yẹ pé wọ́n ti gbé èèyàn kan o wọ́n ti gbé wọ́n kọ́kọ́ ní Lizzy ti èèyàn kan mọ́lé àwọn èèyàn wá pè mí pé alájà ẹ gbọ́ wọ́n lẹ̀ tìyàn mọ́lé mo ní kán gbẹ́ nìyẹn síta ìgbà tó ń rí pé yín ò fly
wọ́n wá ní wọ́n ti mú Lizzy níwà Àṣàbí Ọlọ́ṣẹ́ mọ̀ póun náà ń bú Àṣàbí Ọlọ́ṣẹ́ ṣe ṣó yẹn because kò sẹ́dọ̀ ọlọ́wọ́ tó mọ̀ kan gba Àṣàbí Ọlọ́ṣẹ́. ẹ lọ wo déètì tí àwọn ọmọ olórí burúkú yìí pẹ̀lú Ìyábọ̀ Òjó tó máa mọ sàárì ọmọ àtẹ́sábọ́ọ̀dù àtolórí burúkú òbòkìrùn ẹ lọ wo ọjọ́ tó ń rí fáàsì pọ́n gbé Lizzy ẹ rí pé bí ẹ̀nà gbé Àṣàbí Ọlọ́ṣẹ́. wọ́n dẹ̀ ti fi ń threaten Àṣàbí Ọlọ́ṣẹ́ lábẹ́lẹ̀ wọ́n ti ń DM ẹ̀ ó ti ń rí ní under comment section ẹ̀ ló ṣe sọ síta. bí Ìyábọ̀ Òjó ṣe operate nìyẹn. kò sí kankan tó lọ sí pátì Ìyábọ̀ Òjó tí ò ní pàdé àgbákò kò tí sí iṣẹ́ tí Ìyábọ̀ Òjó ń ṣe nìyẹn. ó ṣẹlẹ̀ sọ́tà ti wà náà ṣe é mọ̀ mí tẹ́lẹ̀ inú fíìmù kan lẹ ti máa ń wò mí kí lẹ fi mọ̀ mí nínú fíìmù kò kí ń ṣàwọn airstyle àti gold ti máa ń wọ̀ lẹ fi mọ̀ mí nínú fíìmù ṣé pátì lẹ ti mọ̀ mí ṣé máa ń lọ pátì ṣé máa ń fix ìkànnà ṣé máa ń lẹ́run ojú ṣé ẹ rí mi ń pátì rí ẹ rí mi lólóṣórí abẹ́ gbọ́ pé mo dó ní tíátà kankan rí ṣé ẹ gbọ́ rí inú ìwé ìtàn kò sẹ́nibọ́dì tó pàdé mi rí náà Ìyábọ̀ Òjó ló gbé mi wá náà torí mo lọ pátì ẹ̀. Canada tí Ìyábọ̀ Òjó dé tí ò tí ì pọ́sẹ̀ mẹ́ta yìí wọ́n ti ń búlì àwọn ará Canada bí wọ́n ti máa búlì wọn àwọn ará Canada ti ń feature lórí Amebo àbí kò ti máa búlì àbí kò ti máa feature àwọn ará Canada ti ń lọ sórí online lọ máa call ara wọn out lórí broadcast yes or no. Àṣàbí Ọlọ́ṣẹ́ nǹkan tó ń ṣe fún ẹ̀yẹn tó bá rí Lizzy tí ò dákẹ́ awareness ni mò ń create ilẹ̀ iṣẹ́ tí Ìyábọ̀ Òjó máa kó mọyán Ìyábọ̀ Òjó ní connection kó mọyán wàhálà mi ló máa ń ṣe Ìyábọ̀ Òjó mọyán ó máa pàdé àpò kọ̀ọ̀kan láwọn tó lè ṣèkà fún ẹ amúṣẹ́ ẹ lọ́bẹ̀. O ti gẹ́ẹ̀tì ẹ̀ ó ti yé òun ló ṣiṣẹ́ yẹn sórí tí mi ò bá máa ṣe show àwọn ibi tí Instagram kú o kò dẹ̀ save kò save ẹ fún mi ní charger àríkẹ́ yẹn jọ Instagram ti kú tó ẹ pé Facebook ni ó máa save and do you ask me tó o bá create awareness báyìí Ìyábọ̀ Òjó ló máa ń ṣiṣẹ́ yẹn ṣé bẹ́ẹ̀ ni pé wọ́n ń tú àṣírí ara wọn wọ́n ti gbé Lizzy wọ́n tún lọ bá Josephine PRO Josephine ẹ bèè lọ́wọ́ wọn pé ṣé Lizzy Anjorin ló mú àpò ráìsì wọn ẹ rí i pé wọn ò rìpọ́ọ̀tù pé àpò ráìsì wọn àtàpò gàrí wọn fún Josephine rádà ẹ rí i pé wọn ò rìpọ́ọ̀tù ẹ Lizzy náà lọ rìpọ́ọ̀tù ń bẹ iṣẹ́ tí Ìyábọ̀ Òjó àtẹ́sábọ́ọ̀dù mo máa ń ṣe nìyẹn omi ṣe lè fi wọ́n lọ́rùn lẹ̀ because show tí mò ń ṣe ní kó fún mi show tí mò ń ṣe yìí show ti yẹyin òun ni downfall Ìyábọ̀ Òjó tó bá yẹ pé wọ́n ti ní Àṣàbí Ọlọ́ṣẹ́ lára tipẹ́tipẹ́ o wọ́n ti ní Àṣàbí Ọlọ́ṣẹ́ lára tipẹ́tipẹ́ o for very long time wọ́n ti ní lára o ẹ rí pé ó ń jajẹ ó fẹ́ wá ó ń jajẹ bọ̀ kò mẹ́ni tó ń ṣe òun tó rántí mu lọ́rẹ̀ẹ́. jẹ́ ń fi ilẹ̀ Adex máa ṣiṣẹ́ tiẹ̀ lọ́la torí ṣòdì mo fẹ́ ṣe kò ní dá kó má sí mo ṣe máa download wá fi díẹ̀ sórí Instagram ó ti ń jájà bí wọ́n ti ń búlí Àṣàbí yẹn gan lábẹ́lẹ̀ wọ́n ti ń threaten life ẹ̀ tẹ́ bá notice recently kan ó sọ pé tó bá fẹ́ mi ó lè gbé mi pamọ́ tẹ́ bá lọ gbogbo àwọn content ẹ̀ kí Lizzy tó di speaker ẹ connect dot yẹn wọ́n ti ń búlì ẹ̀ ẹ rí pé jọ́ kan wọṣọ funfun tó ketílẹ̀ ó kọ àwọn ìyá mi kìnnìkan tí lóun fi ń ṣe content ó rìn ní kò tí ì jajẹ ó sì ń bọ̀ wá gbẹnu sí speaker torí Ìyábọ̀ Òjó Ẹsábọ́ọ̀dù àtòkù Fáráò ní jẹ́ kó survive. àmì Ọlọ́run láríwájú. The problem tó ní ni pé kò mẹ́ni tó ń ṣe òun tó rántí bá dọ̀rẹ́ so kò lè. I will continue the show tomorrow Instagram ti lọ
So Obokirun, you continue your. tó ọ̀lẹ́ náà gbọ́ kí ọ nítorí wọ́n ṣe báwọn èèyàn ní ọlọ́run ti ṣe fún ọ ní àwọn èèyàn tó máa ń mú wọn lọ sí wọ́n nìkan lọ́kọ̀ gbé. Ewé yẹn ń ṣe dáadáa. Àwọn èèyàn wo ló rán lọ?